mo kí wa a kú kó lè dáa kò ní bàjẹ́. Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò lórúkọ ti tèmi aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Mo kí wa o, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Gíẹ̀sì pátápátá nílé lóko àti ní ẹ̀yìn odi. Mo rẹ̀ kí wa pé a kú múra ọdún oṣù Ramadan tí a múra tó ń bọ̀ lọ́ọ̀kan yìí láṣẹ Ọlọ́run. Ẹ̀mí wa yóò bẹ̀rẹ̀ rẹ̀ láyọ̀ yóò parí ẹ̀ láyọ̀ láṣẹ Ọlọ́run. Ànífẹ́ nìkankan ṣe àwátì ní ìbẹ̀rẹ̀ láàrin àti lópin Ramadan láṣẹ Ọlọ́run. Mo rẹ̀ kí àwa ẹlẹ́sìn kejì náà, mo kí wa torí gbogbo ẹ ti wọnú ara, gbogbo ẹ ó ti bọ́ sí àsìkò kan náà ní àwẹ̀ tó ń bọ̀ yìí, àsìkò kan náà ni gbogbo ẹ ló bọ́ sí. Ọlọ́run Elédùmarè yóò jẹ́ kí ẹ̀mí wa kó yọrí ẹ̀ láyọ̀. Mo kí wa o, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire pátápátá, mo kí wa tá a mọ ìwúlò ewé àti egbò. Ní máa ń sọ nǹkan kan, ṣe rí ọ̀rọ̀ tọkọ-tìyàwó ó lágbára púpọ̀. Mo dẹ̀ máa ń sọ kinní kan pé àárín tọkọ-tìyàwó tó ń dùn, àwọn ló ṣe kókó jù láti mójútó ìrìn àjò ìgbéyàwó wọn. Àwọn ló ṣe kókó jù láti mójútó ìrìn àjò ìgbéyàwó wọn. Má sọ wípé tìtorí pé ìyàwó mi ó ń gbọ́rọ̀ sí mi lẹ́nu báyìí, ọkọ mi ó ń gbọ́rọ̀ sí mi lẹ́nu báyìí, ọkọ àárín wa ó ń dán mọ́ránmọ́rán, kó wá sọ pé ò ní fi àdúrà tí ń dì í. Mo máa ń tẹnu mọ́ kinní yìí. Kò sí, ṣe rí tóbìnrin bá rẹwà tọ́lọ́run dẹ̀ ti kádàrá pé wọ́n ló fẹ́, fi àdúrà àti fìgbìyànjú tì í. Ọkọ ẹ ló dáa tó ń gbọ́rọ̀ sí ọ lẹ́nu tó ń ṣe déédéé nínú ilé, fi àdúrà àti fìgbìyànjú tì í pé kó má bàjẹ́. Kò sí nǹkan tó burú ń bẹ̀ pé kó má bàjẹ́. Olórin kan ló kọ ni, ó ló sọ pé ìyàwó mi lórí mi, ẹ dákun ta ni ó wà lórí mi ìbá ṣe ìyàwó mi, kí ni títí ẹ. So ó túmọ̀ sí pé n tó dáa ò sí fún ẹnìkan. Ọ̀pọ̀lọpọ̀ relationship tó ń dàrú, àwọn kan bóyá pàdé mo ti sọ̀rọ̀ yẹn nínú fídíò mi kan tí a rí obìnrin kan tẹ́ni yẹn ń sọ pé gbogbo ohun tó bá gbà lòun fi fún un gbọ́dọ̀ fẹ́. Èkejì ẹ̀ tún sọ fún pé ilé ọkọ ló wà, ó ní gbogbo ohun tó bá gbà lòun gbọ́dọ̀ fi fún un lòun gbọ́dọ̀ fẹ́. Àbí àwọn kan máa ń rẹ owó gan, tí wọ́n á rẹ owó tí wọ́n á ná fóbìnrin sẹ́kù tó bá ti lè gba owó yẹn báyìí ó ti tán. Mo dẹ̀ máa ń sọ pé ṣe rí àárín tọkọ-tìyàwó tó ń dùn, àdúrà tó ṣe kó má bàjẹ́, ìgbìyànjú tó ṣe kó má bàjẹ́ kó má dàrú, kò tó nǹkan tí wàá ṣe tó bá dàrú tán, tí wàá tún wá ná owó yẹn tí ò tún ní yọ, tí ò ní ṣe é ṣe mọ́. Bí ọdún 2 mẹ́ta tóbìnrin bá ti ń ní lẹ́mìí pé mo fẹ́ kúrò lọ́dọ̀ lágbájá, máa padà kúrò lọ́dọ̀ rẹ̀ ni, wàláì ọkùnrin ò ní mọ̀. Wàláì ọkùnrin ò ní mọ̀. Ẹ lè bára sùn tán ní ìsìn kó yé ọkùnrin dẹ̀ jáde nílé kó padà dé kó má bá obìnrin nù lé mọ́. Bẹ́ẹ̀ ni tóbìnrin yóò ti lọ, tí ó ti kẹ́rù, tí ó ti kúrò nílé. Ọlọ́run Elédùmarè yóò ràn wá lọ́wọ́. Àwọn òbí wa, àwọn bàbá àtijọ́ tí wọ́n ń gbó, tí wọ́n ń tọ́ nínú ilé ara wọn, ìmí ò mọ̀ kì í ṣe lásán. Wọ́n mọ̀ fi ọgbọ́n àti kinní tí ń dì mọ́ ni. Wọ́n mọ̀ fọgbọ́n àti kinní tí ń dì mọ́ ni. Ẹlòmíì nígbà tí gbogbo nǹkan bá dàrú tán yóò mọ̀ ẹ́ sọ pé mi mọ̀ kó obìnrin lè ṣe báyìí, mi mọ̀ kó obìnrin lè ṣe báyìí. Ní tó yẹ kó o ti mójútó, o fẹ́ràn rẹ̀ lóòótọ́, yín ò sínú púpọ̀ fẹ́ pa lára rárá. Kì í ṣe pé o fẹ́ pa lára kọ́. Síbí kẹ́ ẹ jíjọ mójútó dúkìá yín, kẹ́ ẹ jíjọ mójútó àwọn ọmọ tẹ́ ẹ bí ni. Ọkùnrin tó wúlò fún ẹ̀yẹn kì í ṣe pé o fẹ́ pa lára kó lè bọ kẹ́ ẹ jọ ojú mẹ́rin ló bímọ, ojú mẹ́rin náà ni kó wò. Àwọn nǹkan tí èmi ń sọ yìí lórí ọ̀rọ̀ ìfẹ́ràn tó dálé lórí nìyẹn. Kì í ṣe láti da ilé rú, kì í ṣe fún obìnrin láti fi gba ọkọ lọ́kọ, kì í ṣe fún ọkùnrin láti fi gba ìyàwó oníyàwó. Ṣùgbọ́n ilé ẹ kó má dàrú. Àwọn bàbá wa gbọ́n, bẹ́ẹ̀ ni àwọn bàbá wa gbọ́n. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ṣe rí àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ lẹ́ni tí mo mú wá lẹ́ni ìfẹ́ràn ní lóòótọ́, ṣùgbọ́n a fi ń so tọkọ-tìyàwó papọ̀. Àwọn àṣírí kan wà tó yẹ pé tí mo bá mú wá, tí mo máa ń sọ wípé a ti ṣe oríṣiríṣi
ṣùgbọ́n látàrí àìdúró pé ẹ dákun iṣẹ́ báyìí wọ́n ti fẹ́ sọ mí donírọ̀, ẹ mà bá mi gbìyànjú nǹkan yìí, ẹ dákun ẹ bá mo nídìí, mo ń wá nǹkan báyìí, mo ń ṣe gbà, mo ń ṣàwò, ni ọ̀pọ̀lọpọ̀ fi padà ń jáde tó dẹ̀ jẹ́ ojúlówó àṣírí. Ìwọ tó bá wá sálápàpàdé àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí, mo kí ọ wàláì. Àṣírí àsopọ̀ ìfẹ́ràn láàrin ọkọ àti ìyàwó, láàrin olólùfẹ́ méjì, yálà ó ti lọ ni tó sì fẹ́ kó padà, tàbí ẹ sì jọ wà papọ̀ ó sì fẹ́ kí títúká kó dé bá yín. ewé yẹn fídíò ẹ wà ní màá fi sí àárín kìíní nísìn tá a rí ewé yẹn ọwọ́ 5 báyìí ló ní báyìí, màá fi hàn wá. Ewé yìí sẹ́rí ṣóńṣó ahọ́n àgùntàn ńlá rọra gé, orí àkùkọ dìyẹ àṣà àgbẹ̀ á lọ ṣóńṣó ẹnu àgùntàn, ewé yìí àti orí àkùkọ dìyẹ á lọ papọ̀. Tá a bá ti lọ, fọ́tò àwòrán obìnrin tàbí ọkùnrin tí a fẹ́ lò tàwọn méjèèjì ni o, á wà rọra á sì nylon bẹ̀ kúrò tí ó kù kíní fọ́tò yẹn tá a rẹ lómi tí ó rọ̀. Àwọn kíní tá a lọ yìí, tá a bá ti mú fọ́tò 2 la nílò, fọ́tò 4 òun la nílò. Sẹ́rí kíní tá a lọ yìí tó ti kúnná yìí, orí àkùkọ díẹ̀ yóò jẹ́ gbígbẹ tá a ti lọ tó kúnná tá a ti lọ pọ̀. So kíní fọ́tò yẹn náà a máa lọ pọ̀ mọ́. A wà mú àtẹ ilẹ̀ pẹpẹ, àtẹ ní odù. Tá a bá ti tẹ̀, a wà mú kíní tá a lọ yìí, àwọn kíní tá a ti lọ papọ̀ yìí, a fọ́n sójú odù yẹn. A wà mú ìgbín tó bá gbóòrò dáadáa, a fi ilẹ̀, a ní fi sórí ẹ̀ o, a fi sí ẹ̀gbẹ́ ẹ̀, a wà dé mọ́lẹ̀, a dà níyàn rẹ̀ sí pé lágbájá àti lágbájá bá a sì fẹ́ kó rí, a dà níyàn rẹ̀ sí, a wà fi ilẹ̀. Tó bá máa di bóyá lálẹ́ la dé mọ́lẹ̀, tó bá di àárọ̀ ọjọ́ kejì, ìgbín yìí ó ti kó àwọn nǹkan yẹn jẹ. Bí òkú jẹ sílẹ̀ bá fi mọ́ ẹ̀ tó ń fi ilẹ̀ tó máa fi kó jẹ, ó máa kó gbogbo ẹ̀ jẹ pátápátá. Tó bá ti wá kó jẹ tán, ẹ jẹ́ ká wá mú àwòrán kejì, ká dà ya ẹ̀kọ́ra, ká wá dàbò ojú ìgbín, ká wá fi okùn tó lọ́pọ̀ ká fi dì. Ẹ jẹ́ ká lọ bò mọ́ etí odò níbi tó tutù. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yìn ibi balùwẹ̀ tán ti ń wẹ̀ làwọn bàbá wa máa ń bò mọ́. Ṣé mọ̀ pé nísìnyí kò sẹ́ẹ̀ ṣàṣà ní sí balùwẹ̀ tí èso kọ́ mọ̀ ńbẹ̀ wọn ò bò mọ́, tó yẹ pé tán bá ti ń wẹ̀, omi ìwẹ̀ ó máa gba orí ẹ̀ kọjá. Sótójọ́ mẹ́ta tá a ṣe iṣẹ́ tá a ti náwó kò tó ijọ́ mẹ́ta tóbìnrin yẹn ti ń bẹ̀bẹ̀ padà pé jọ mo bẹ̀ ọ́, mo fẹ́ kó padà, mo fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ ni, jọ mo fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ ni, jọ mo fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ ni. Nǹkan wà nílẹ̀ Yorùbá, àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá, ó kàn jẹ́ pé ọ̀nà tí kálukú fi ń lò ní ó kù díẹ̀ káàtó. Ó ti ṣe kan kò tí ì dáhùn, kò míì pé àdúrà tó gbà lánàá, tó gbà láìjẹta, tó gbà níjẹrin, tó gbà níjàrún, àdúrà yẹn náà ò sì gbọdọ̀ máa continue. O lè sọ pé torí pé o ti jẹun lánàá ò ní jẹun lónìí, ó ti ṣe kan ó kù díẹ̀ káàtó, ló wá wò pé kíní àwa tá a jókòó sí díẹ̀ gan-an. Àìdáwọ́ dúró pé kíní bó ṣe gbọ́dọ̀ lọ rí, eléyìí bó ṣe gbọ́dọ̀ lọ rí, bá mi gbọ́dọ̀ gbẹ̀tẹ̀ lórí nǹkan báyìí, mi gbọ́dọ̀ gbẹ̀tẹ̀ lórí nǹkan báyìí. Ó ní Ọlọ́run ó gbàdúrà wa. 08061488254 09072793348. Mo máa ń sọ tẹ bá níbẹ̀ lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀, ẹ pè wá, ẹ mẹ́sẹ̀jì wa ni, ẹ má pè wá, ẹ mẹ́sẹ̀jì wa lórí ní WhatsApp, à reply. Tá a bá ti reply yín, mẹ́sẹ̀jì pọ̀ ni, a sì ń dá wọn lónìí, yóò kan ẹ̀yin náà tá a dá lóhùn. Kò jù bẹ́ẹ̀ lọ, Ọlọ́run ràn wá lọ́wọ́. Mo kí wa o, àwẹ̀ ẹ̀jẹ̀ àgbà o.